ọdún dé ọdún jọ ọdún mẹ́mẹ́jọ. Adémọ́lá gbéra nílẹ̀ kò dìde. Gbéra nílẹ̀ kò dìde. Àjọ̀dún orí kádùn rẹ̀ rèé o. Orí ti kádùn. Àlàdé gbéra nílẹ̀ kò dìde. Ìta gbẹ́ngbẹ́ là ọbẹ̀wé àjílẹ̀ kége. Alálàdé ó mọ̀ bẹ́ẹ̀ ìran òbẹ níbẹ̀ sùn. Àtẹ́lẹsẹ̀ á sì tiẹ̀ bẹ̀ náà. Àdániwálé ayédákun má jẹ́ kó fọdún eléyìí ṣàṣemọ́. Adémọ́lá o D-Money àmì o àmì àṣẹ. Aláorí kì í mú dé. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Abdulsamadi o Adémọ́lá. D-Money o Aládé o Abdulsamadi o Adémọ́lá. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Aráyé ẹ bá mi kí o Abdulsamadi o ní sọ́kú. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Adémọ́lá adúdú máa dán. Adọ́gbàjálẹ̀ lọ́kùnrin ikú olójijì ò ní pa ẹ́ o. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Adémọ́lá o Aládé o ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé. Òpó yíyọ̀sà nílé wọn o. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Bẹ́ẹ̀ lórí ẹgbóhùn eré o. Bẹ́ẹ̀ mọ̀ sá ẹjí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀yẹn ọmọ mi o ṣe bẹ́ẹ̀ gbóhùn mi o. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Aládé o Abdulsamadi o Adémọ́lá. Kókókókó là ń gbóhùn agogo. Kàngẹ̀kàngẹ̀ la kèrègbè fọ̀hún. Wọ́n kì í fàjà kéde ìlú agogo la olówó járe. Ọlá oríkì òkìkí ọlámọdé agbólóhùn bí ọ̀jẹ̀. Ayẹrẹ ti di ọmọ yẹkoyẹko, ọ̀gẹ̀dẹ̀ di ọmọ yẹdòyẹdò. Òréré dé ọmọ yẹlúyẹlú mo tún dé. Mo débi lóde tòní o. Nítorí Adémọ́lá D-Money Abdulsamadi gbéra nílẹ̀ kò dìde. Aládé ọdún orógbó ní kó o bá wọn gbó. Ọdún obì àgórí àtẹ. Ǹjẹ́ bọ́dún bá kọdún pèrègùn àmáwọ̀ tútù wálé ayé. Ó di pèrègùn lóde tòní. Ikú níbẹ̀ lọ́nà mo yà á fún ọ. Àrùn níbẹ̀ lọ́nà mo yà á fún ọ. Òfò àtòṣì kọ́ mọ́ gbẹ́nu gbẹ́wò ọ. Adémọ́lá towó tọmọ àtàìkú balẹ̀ ọ̀rọ̀. Aládé mo ní kọ́ mọ́ bọ́ lọ́dọ̀ rẹ̀ o. Ó ní tètè kú o. Torí mo rọ́jú ọ̀la lára rẹ̀. Ìláyà láwùrán bí ọlọ́wọ́n bò ní jẹ́ kó kánjú kú. Ọ̀yà o jẹ́ kí n wọnú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ lọ. Ọmọ Rúfáyọ̀ gbéra nílẹ̀ kò di ìdí ọdún ẹ̀ lóde. Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Òpó yọ̀ọ̀sà lágbólé àwọn bàbá rẹ̀ o. Adémọ́lá o sọ fún wa júwèjúwe ẹlẹ́ ò mọ́lé wa. Àjúwèjúwe ẹlẹ́ ò mọ́lé wa. Òpó yíyọ̀ sàmìbàdàn. Àjúwèjúwe ẹlẹ́ ò mọ́lé wa. Ọmọ Ìbàdàn méjì ògo. Ẹ̀mẹ́jì ọ̀rọ̀ ẹ̀jẹ̀ go. Aládé jákun máa ń gorí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìbàdàn nílé Olúyọ̀lé ibi ó lè gbéjà rẹ̀ olóhùn. Ẹ̀yin ló máa gbọ́ sátá ogun mọ́ sátá ẹ̀túndé. Ọmọ agbọ́ yàyà mọ́mọ́ yà. Ọmọ òkè kúlúbú tí wọ́n ti bọ̀ sábàrí ìgbósùrú tí wọ́n ti bológun. Ọ̀sábàrí ò kọjá. Aládé ológun oníkéré. Bó bá wá dọjọ́ ìjà ẹ jẹ́ ká ránṣẹ́ pọ̀
bó bá dọjọ́ eré ká ránṣẹ́ pológun torí àgbò dúdú bọ̀ lọ́jọ́ ni wọ́n fi bọ̀ sábàrí ewúrẹ́ gúdúgbẹ́ ni bàbá yín fi pológun ẹ̀yin lọ́mọ màrí máa kọgun màrí máa jẹgun Ìbàdàn ìlú òjò ọjọ́ olúkú lóye ọjọ́ òsínlẹ̀ ọmọ adìẹ dá àgbàbí jagunlabi bá ń bẹ lẹ́ni yóò ti fàyà ẹ̀ jẹ Ìbàdàn ìlú Àjàyí ògidì olú oníkànga àjípọn òbomi òsùrùsùrù wẹ́dà ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán ikú ní gbolúwa rẹ ìlú ibi kúnlẹ̀ alágbàlá jáyà ìlú Ògúnmọ́lá olódò ògbò kẹ̀rìkẹ̀rìkẹ̀rì lójú ogun owó ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà dágbáyàkẹ́ ológbòjò ọmọ oníkẹ́yìn gẹ́gẹ́ tòtò tó lò pín mo rẹ́yìn ọ̀run yá súnkẹ́ sí ọmọ kẹ́mi òjò tọ́ya kẹ́mọ́ ṣe gbé mi fọ́ya Adémọ́lá o Tímọ́nì gbòkànyìn mi òjò tó ṣàláwẹ̀ ẹ̀ bá mọ́ ṣe gbé mi fọ́ ṣàláwẹ̀ ike ọ̀hún wá di ike àmúṣe ìyọ̀mọ̀ oníkẹ́ ẹ̀yìn gẹ́gẹ́ tòní tàǹdà kálukú ló wá jọ ìyá rẹ̀ lójú Ìbàdàn máa jẹ̀gbíjẹ̀ karahun ẹ̀yin ló máa fi karahun fọ́rin mu Ìbàdàn májàmájà bàbá yín fi karahun wájú lẹ́rú orí dágbàyọ̀kẹ́ nìyí ẹ̀sà tó lò pín mo rẹ́yìn ọ̀run yá súnkẹ́ sí Adémọ́lá o owó bàbá Abdulsalam ò ní fojú sunkún ọmọ Samad bàbá Samad ò ní mọ̀sáré ọmọ owó bàbá Aisha bàbá Abdulmalik gbọmọgbọmọ onígbọmọ sọnù lọ́wọ́ rẹ̀ aláṣẹ adẹ́sù tẹ̀tẹ̀ bá dábùújà adẹ́smutọ̀s bẹ́ẹ̀ bá dábùújà adékẹ́m group of company bẹ́ẹ̀ bá dábẹ́kúta ẹ bá mi pàdé mọ́lá CEO ABN Foundation bẹ́ẹ̀ bá délùú Èkó bí every 26th of December ní sọjọ́ bíi rẹ̀ Adémọ́lá kò mọ̀ fọdún eléyìí tá a ṣe mọ́ Abẹ́òkúta níṣẹ́lẹ̀ àwọn àyàtọ̀ ògbésílẹ̀ gbàmọ́lúṣà bí ọmọ gbòǹgbò àkàlà ọbẹ̀rin jogun ọlá ìwọ lọ́kọ́ máa bàtàbùtù ọlọ́rọ̀ ní bàbá tó bí wọn lọ́mọ ẹ̀gbá tí Fọlájà ti fọ́ ògùjà ẹ̀gbá wo múlòrò òkè ọkọ mẹ́ẹ̀gbá mọ́lúṣà bí ọmọ gbòǹgbò àkàlà Adémọ́lá mo ní kó o gbó Adémọ́lá mo ní kó o tọ́ Adémọ́lá kò fọwọ́ pawú kò fèrèkì jobi bó o bá ṣe wá pẹ́ láyé tó ó ní mọ̀sáré ọmọ adániwálé ayájẹ́ kò kéré ọjà wá sínú ilé iṣẹ́ rẹ̀ ò ní tiṣẹ́ oníṣẹ́ ọ̀nà rẹ̀ ò ní dọ̀nà lọ́nà ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe iláyà láwùrà bí ọlọ́wọ́n bò ní jẹ́ kó kánjú kú Adémọ́lá bó o bá wá ń gbọ́ èyí tí mò ń korí kí àwọn bàbá tó bí ọlọ́mọ àwọn ẹni bí ẹni lọ́rọ̀ mi wá o àwọn èèyàn bí èèyàn náà ní kí n wá bá òun kà láàánú ẹ̀dá aṣọ́rẹ́ fún ni má bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kankan godbrother alálùbáríkà látòrí ìfìyè àdùnní King Sulaiman Laitan Olúwafẹ́fọ̀mí àtọmọayọ̀délé àti gbogbo àwọn tó kù pátápátá nínú ilé wọ́n pé happy birthday to you o wọ́n lọ sọdún ọdún èyí láyé aládé wa ṣe tẹ̀mí ìtayà tọmọ lágbára Ọlọ́run